tí wọ́n bọ̀ lójú ọ̀nà ọ̀dọ̀ bàbá náà ni àwà Alhaji Buaya Alhaji Muhammad Qasim tí wọ́n ilé iṣẹ́ tí wọ́n ti ṣe oríṣiríṣi oògùn náà ní lọ́gán bitters ẹgbẹ́ẹ̀kan so bàbá lè ní oògùn owó àbí eré àti là eré àti lówó ló pọ̀ mí láàrin àwọn ọ̀dọ́ lónìí torí pé ẹlòmíràn gbé àkáǹtì bàbá á ní àwọn mú kinní kan nígbẹ̀yìngbẹ̀yìn ọmọ àpàlàbà àwọn alágbọ̀n ọlọ́pàá yẹn pé wọ́n ti yọ àwọn kan ti yọ ọdí kan ti yọ ojú ṣóògùn owó tiẹ̀ wà ṣó wà nílẹ̀ Yorùbá ṣó wà láyé. mo kí gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí etí ẹnì kankan wa kò ní di àti jẹ́ àti mu kò ní nira fẹ́ni kọ̀ọ̀kan wa ṣe rí oògùn owó tí gbogbo àwọn ọmọ àsìkò yìí tó ń sáré káàkiri tó ń wá kiri yẹn àìmọ̀kànmọ̀kàn ló ń da ogun wọn láàmú ẹ rí i pé ní ayé ìgbà kan láyé àtijọ́ àwọn bàbá iṣẹ́ ni wọ́n ṣe wọ́n á ní iṣẹ́ ni oògùn ṣẹ́ múra sí iṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga tí a kò bá rẹni fẹ̀yìntì bí ọ̀dẹ làárí bí a kò bá rẹni gbọ́kànlé àtẹramọ́sẹ́ ẹni ni kò sí nǹkan kan bí oògùn owó tó ń bá káàkiri yẹn àánú ló wà kò sí nǹkan tó ń jógun owó kò sún tó jọ bẹ́ẹ̀ àánú ló wà. bàbá a ti gbọ́ orí ìta ni wọ́n gbé gbálẹ́ nìkan lórí lágbájá owó yìí ṣé sinimá là ń wò ní abẹ́ ìròyìn nígbà nì. ṣẹ́rí ní ayé àtijọ́ sọ̀mẹ́sì irú nǹkan báyẹn ti kọjá. ó ti wà rí. ti kọjá. ṣó ti wà rí. èmi ò fojú rí rí torí mi ò ṣoògùn owó rí. tó ti ń sìn ohun tí a bá dẹ̀ sọ gẹ́gẹ́ bí àgbà ọ̀jẹ̀ níbi iṣẹ́ ìṣègùn ìbílẹ̀ yìí sọ̀mẹ́sì tẹ́ bá wà díẹ̀ ẹ ti mọ̀ pé òdodo ńlá tó kéde lẹ̀. tó ti ń sìn èmi ò rí rí ẹnìkan rèé ó dẹ̀ pọ̀wó yẹn tó tọ́ wọ́n dẹ̀ gbé gbálẹ̀ lórí tí dẹ̀ ń fowó yẹn ṣe ayé tó tọ́ ó lè wà ọ̀tí inú òrírí èmi lè mí sọ èmi ò rí rí mi ì lè ṣe rí. ìyànjú ọ̀la ń kọ́ só wà. kò sí ẹ̀jú àánú ló wà àánú kí ẹ̀dá ká bá àánú Ọlọ́run pàdé kí wọ́n gbìyànjú lórí iṣẹ́ tó bá ń ṣe bó ṣe fẹ́ ráàánú kó dẹ̀ lódodo pẹ̀lú ẹ̀ òdodo pẹ̀lú ẹ̀ kó dẹ̀ ṣiṣẹ́ tó jẹ́ nínú iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ tó ń ṣe yìí òun mọ̀ pé bóun ṣe ń ṣe ìtọ́jú àlọ́ òun òun máa rú ọ bẹ́ẹ̀ tó bá yẹ pé lóòótọ́ gbogbo nǹkan tẹ́ ń sọ báyẹn oníṣègùn kankan ò ní ṣiṣẹ́ mọ́. oníṣègùn fún Yorùbá kò bá ṣe fún rẹ. kò bá ṣe fún rẹ ni ó ṣe ń sìn gbogbo bẹ́ẹ̀ ṣé wọ̀ wá ta ní kò iṣẹ́ la ṣe débẹ̀ a ṣiṣẹ́ àwọn tí àwa ṣiṣẹ́ fún atọ́jú àìsàn a ṣe wọn ní gbígbá ń bi iṣẹ́ wọn a ṣe wọn fẹ́ dupò kan níbi politics ó bọ́ síbẹ̀ ìní ń tọ́jú àwa. wọ́n ń dá orí padà wá. ń dá orí padà fà wá àdúgbò àwọn olórí bí mo ṣe wáyà wà ń gba sálárì yẹn à ń gbowó oṣù lọ́wọ́ àwọn tá a ti ràn lọ́wọ́ tá a ti ṣiṣẹ́ fún tí wọ́n ti rí ọ̀nà àbáyọ. ṣáájú àsìkò yìí. tó bá yẹ pé oògùn owó yẹn la bá wá ṣe ó ṣeé ṣe kó ti di wàhálà kí ọgbọ́n mọ́mọ lọ́mọ kó fi ṣoògùn owó àbí kí wọ́n mú yẹ kó fi ṣoògùn owó èmi ò rí ṣoògùn sí. yahoo tó wá gbòde kan ojú ò lè fi wò tó tiẹ̀ ojú wọn ní kíní kan plọ́ọ̀sì. ṣe rí gbogbo yahoo tó gbòde lásìkò yìí ọ̀làjú ló bí gbogbo ẹ̀ ọ̀làjú àti ọ̀lẹ àti àfẹ́ ṣe iṣẹ́ kẹ̀kẹ́ ló bí gbogbo yahoo tá à ń sọ̀rọ̀ báyìí tí wọ́n mi ní sí ibi tí àwọn ìjọba wa ti ní láti ràn wá lọ́wọ́ nìyẹn gbogbo àwọn ọmọ tó ń ṣe yahoo yìí tó bá yẹ kó bá ní iṣẹ́ kan lọ́wọ́ àbí kejì tíjọba pèsè iṣẹ́ fún kálukú ọ̀pọ̀lọpọ̀ wọn lọ síbi ọ̀nà tí wọ́n lọ yẹn ṣùgbọ́n ọ̀nà tí wọ́n lọ yẹn ọ̀nà tí ò lọ títí ni kò lọ títí ọ̀nà tipátìkù ni. oògùn náà ń ṣe ní àbí olè àbí ọgbọ́n ká lu ní jìbìtì. ẹ pé ṣe rí àwọn alákọ̀wé wa ta wí ẹni tí ó kàwé ò lè ṣe. kò lè ṣe yahoo. ìwé lẹ bá débẹ̀ ọ̀làjú lẹ bá débẹ̀ ọgbọ́n jìbìtì ìwé ni. ní yahoo. ní yahoo. mo fẹ́ kẹ́ sọ́ọ̀lù mo fẹ́ kẹ́ dárúkọ fún ayé ni. ọgbọ́n jìbìtì ìwé òun ti fẹ́ sí. ọmọ tó ń ṣe. nítorí pé òun nìkan náà lọ́nà tí àwọn ọmọ kéékèèké tó ń mọ tó ń ṣe tó ń fi rówó tèmi lè pè wọ́n ní ọmọ wọn ń ṣe ni. tó bá yẹ pé kí wọ́n mọ nǹkan tó ń ṣe ni làákàyè ọpọlọ tọ́lọ́run fún wọn yẹn tí wọ́n ń lò pẹ̀lú kíyàn tó fi ń rí owó jágbà lọ́wọ́ àwọn kan
ó lè fi ṣe nǹkan míì náà tí ó yọwó tí ó jẹ nǹkan tó jẹ́ jẹ́ nínú. bàbá kátà padà sí di oògùn owó ní ṣe láàrin ìlú ẹlòmíà ní orí bọ́ bá mú ẹlòmíì dé police station tó bá bẹ̀rẹ̀ sí ń kà bòròbòrò ó lè ní àkáǹtì bàbá nǹkan lòún rí ẹ̀ǹgbà tó ń ṣe kíní kan tó ń ṣe kíní kan bàbá àkáǹtì tí àwọn àgbàlagbà máa ń filẹ̀ lọ́yìn láyé ọjọ́ òun ṣé wèé kọ́ pé síbẹ̀ ni tí àwọn tó ń lọ ń gbìyànjú tí tó fi ń padà fi apá kan ṣe dààmú mọ́ wọn lọ́wọ́. kò sí ìwé kan àbí àkáǹtì kankan lẹ́yìn kan ọkọ̀ tí ó kọ́ pé pérépéré kìí pé ìdí tí kìí sì fi pé ni wípé ọ̀dàlẹ̀ pọ̀ ẹlòmíì ò mọ nǹkan tó fẹ́ lo nǹkan yẹn fún àwọn bàbá ayé àtijọ́ yẹn wọ́n fi yẹn bí ṣe kẹ́mi tó fi ń protect rẹ̀ tẹ́lòmíì bá rí nǹkan yẹn kẹ́mi ló máa fi ṣe fún àpẹẹrẹ nísìn ọwọ́ ìbọn wà. ọwọ́ ìbọn kí ayẹta. ọwọ́ ìbọn tó ń pè láyẹta láyé àtijọ́ ọwọ́ ìbọn là ń pè kí wọ́n yìnyín níbọn kó máa rẹ̀yìn tí ọmọ kékeré kan bá ní opportunity tó bá fi lè rí ọwọ́ ìbọn tá a sọ̀rọ̀ báyìí tí ogun bá dé àbí tí wàhálà bá dé kí wọ́n bá ṣẹlẹ̀ ní ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ mọ́ lásìkò tá a wà yẹn sí tí gbogbo ìwé tó ń kálukú ń rí tí wọ́n ń kọ yẹn wọ́n ń kọ́ ni wọ́n fi kàn mí pamọ́ wọn kó gbọ́ ẹ̀ tán kò sí wọn kó gbọ́ ẹ̀ tán èèyàn kẹ pátápátá ló lè wọ̀ èèwọ̀ tẹ́lòmíì ò fi ọkàn sí nǹkan míì tó ẹ́ pọ̀tọ̀ ni wọ́n ṣe ni wọ́n lọ ṣe ṣùgbọ́n tó ń ba ọgbà ayé jẹ́ nìyẹn ṣe é ń sè èèyàn mélòó náà lọ́wọ́ àṣírí náà tó fi rí èèyàn mélòó ló ṣe tó fi lọ́nà àbáyọ ọ̀hún náà wọn ò lọ́nà àbáyọ yìí wọ́n kàn ń pa àwọn èèyàn dànù ni ọlọ́pàá amúyìí lè amúyìí lọ́la. ikọ̀ ká orí mọ́ni lọ́wọ́ wọ́n bá ẹsẹ̀ lọ́wọ́ èèyàn wọ́n yọjú ara wọ́n pa àwọn èèyàn dànù ni àánú ni kí wọ́n ṣiṣẹ́ gidi kí wọ́n rà nígbà ní kókó àánú ló pọ̀lọpọ̀ òórí gbà sọ̀rọ̀ mi ń sè ní wàhálà fi dé ibi súnkà tó bá wà kó ṣiṣẹ́ yẹn bó ṣe yẹ kó ṣe é ní sí òdodo ẹni tó bá dọ́gbọ́n fún lónìí tó fi ọgbọ́n gba nǹkan lọ́wọ́ rẹ̀ tó kọ́gbọ́n lọ gbà ọ̀la ń kọ́ kò ní fún ẹ ní nǹkan yẹn mọ̀ láti lè kó lọ pa fún un ọdún mélòó yẹn á fẹ́ ṣe nǹkan yẹn dà ẹ sì máa rántí pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ wá o ṣùgbọ́n gbogbo ọ̀nà tó bá fẹ́ lọ́nà àbáyọ sọ̀rọ̀ ṣe àánú wà tó lè rí gbà kó wọn àánú gbà gbogbo ẹni tó bá dínkù kan lónìí àánú ni wọ́n rí gbà. àánú tẹ bá ń sọ yìí èèyàn máa ń ṣàdúrà ẹ̀ ní èèyàn máa ń mú ewé kíní ewé kìnìún èèyàn mú mọ́ra wọn ní ọ̀nà owó lè ń gbà fi rà àánú. àánú tá à ń sọ̀rọ̀ àbí tó wà léṣe Buaya kẹ́yìn ṣe báwọn èèyàn. àánú tá à ń sọ̀rọ̀ báyìí ó ní tó bá orí ẹ̀ẹ́dọ̀ olúkálùkù mọ́ ẹlòmíì lé wọlé pàdúrà lásán ló máa ṣe tó fi pàdé aláàánú tí ó sì mọ dé èèyàn tí ó sì jódodo pẹ̀lú iṣẹ́ tí bá ń ṣe tó bá jẹ́ sí òdodo gbogbo àwọn pírẹsidẹ́ǹtì wà ní ìsìn àánú ni wọ́n rí gbà kò sẹ́wọ́ aṣẹ́dákẹ́ tí ò wá ní jìyà kó tó ráàánú yìí gbà ìpèsè kan wọ́n á fẹ́ ṣe ni wàá ní sọ́fà dé ẹ má jà àtàyàn sọ́fà tó bá jẹ́ sí òdodo iṣẹ́ ẹ̀rọ ni máa wọlé iṣẹ́ àánú wà bẹ́ẹ̀ ni iṣẹ́ àánú wà mo fẹ́ ráàánú gbà o látọ̀dọ̀ obìnrin mo fẹ́ ráàánú gbà o látọ̀dọ̀ ọkùnrin mo fẹ́ ráàánú gbà o látọ̀dọ̀ gbogbo àwọn tó ń ṣèjọba mo fẹ́ ráàánú gbà láti gbégun lè dé ipò gíga kankan so gbogbo ẹni tí ń bẹ lọ́wọ́n àánú ń kápọ̀ ráàánú gbà lágbọ̀rọ̀ lọ́wọ́. bàbá ká bá rí pé èèyàn àwọn tí wàá lé ó fa kò tí ì tó kò tí ì bá náà èèyàn lè ṣiṣẹ́ àánú. tó bá dé ọ̀dọ̀ wa lágbára Ọlọ́run á ṣiṣẹ́ àánú Ọlọ́run fún àánú Ọlọ́run tí ó ra àánú Ọlọ́run gbà tó bá jẹ́ pẹ́sẹ̀ kan lọ́ bá ṣẹ̀ á tọ̀ pinpin débẹ̀ pé ẹsẹ̀ lọ́sẹ̀ o nǹkan fi wọ́ fún báyìí o ṣàforíjì o tó bá jẹ́ pé á ṣáájú fún bóyá wọ́n ti dàrọ̀ rẹ̀ rú ayé máa ń dàrọ̀ àwọn ìdárú bẹ́ẹ̀ ni wọ́n á yí pọ̀ fún tí ò ní mọ̀ ní ọmọ tó fẹ́ tọ̀ mọ́ ṣe ń ṣe á tọ̀ pinpin ohun tó bá jẹ mọ́ kó ṣe lájò tí ò ní jẹ́ tí ó pààyàn lára tí ò ní jẹ́ tí ó lòfin tọ́ lọ́rùn ọba sọ mi sì gbogbo ẹ̀ láàṣẹ fún tó ní o sì tí àbáyọ sì dé fún so bí ó ṣe rí nìyẹn. tó bàbá à ń lọ àtúnbọ̀ ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ṣùgbọ́n ká tó wọn lọ fún àwọn tí wọ́n nílò àánú wọ́n nílò ìrànlọ́wọ́ wọ́n nílò ètò ẹ̀bẹ̀ ẹ dárúkọ nọ́mbà yín àtàdírẹ́sì yóò ṣe kó sí. láti ní ìlọsíwájú pàgbésí ayé ẹ̀dá láti ní gbogbo nǹkan tó bá yẹ kó tún yàn lọ́wọ́ ìjọba tuntun láti ṣèdè ìjọba olóríire ni o ń kálukú múra gidi ó gbìyànjú tiwa náà kò ní ṣòfò nínú ìjọba eléyìí àárí oore gbà ń bẹ
àádùn gbà ń bẹ àárẹ̀ àrùn gbà ń bẹ gbogbo ẹni tó bá fẹ́ rà àánú gbà tó fẹ́ rí dùn gbà tó fẹ́ ráyọ̀ gbà ó fẹ́ fọ́kọ ni o ó fẹ́ fẹ́yàwó ni o ó fẹ́ lọ lóyìnbó ni o ó fẹ́ ní lọ síwájú lórí gbogbo nǹkan tó ń ṣe ni o ó fẹ́ kí pàtó má ka ẹ ni o ó fẹ́ káwọn ọmọ rẹ ó soríire ni o ó fẹ́ bí gbogbo tí kò ń sọ yìí àánú nìyẹn fi rí gbà o. àwọn ti wà nínú ìbò tó ti ó ti sáré fẹ́ gba páyé fẹ́ gbàwé ó ṣàǹsánná ní kiri gbogbo ọ̀nà àbáyọ tiẹ̀ wà lọ́wọ́ ní. ọ̀nà àbáyọ wà fún ọ̀tọ̀ náà ọba ọ̀rọ̀ àánú gbà ni ọ̀rọ̀ àánú gbà ni. báwọn kan wà ń bẹ̀ tó wọ́n rí ìwé gbà wọn ò ṣe rí gbà èmi náà fẹ́ lọ láti lẹ̀ yìí tí ò rí lọ báwọn kan ń lọ àwọn kan máa sọ pé ìlú kankan wò lè kan lóun jó lè fáwa gbogbo ẹni bá lè fún ọlọ́run jọ dẹ̀ fún wa ṣùgbọ́n kálukú ilé kó dìde kẹ wá fún ìlọsíwájú gbèsè ayé nọ́mbà tẹ lè pè wá sí 08033383517 lẹ́ẹ̀kan sí 08033383517 ní agbára Ọlọ́run ọba ọ̀rọ̀ tí ní òní ṣòro ṣe. àmín ó dàbọ̀. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.